0ช่วงนี้ตำรวจว่า10หนูเป็นครูทำงานอยู่ที่โรงเรียนนี้มันมาคนเดียวเหรอ Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn tí a ti ń sọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ kúkú ṣe ń bá wa kálọ. Ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa náà kò ní di ní ọlá Elédùà. Orúkọ mi ò yípadà o, Ajíbádé Emmanuel Olúwatómọ̀ ni orúkọ ti èmi. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni wọ́n ní ó kéré tán akẹ́kọ̀ọ́ 10 farapa nínú ìkọlù kan tó ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ kan ní Bangkok. Ìṣẹ̀lẹ̀ kan tó mú ìbànújẹ́ bá ọ̀pọ̀ ènìyàn ti ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Thailand. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ó kéré tán akẹ́kọ̀ọ́ 10 ni wọ́n farapa lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ìbọn kan ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ kan tó wà nítòsí ìlú Bangkok. Àwọn tó wà ní ilé ẹ̀kọ́ náà sọ pé wọ́n gbọ́ ariwo ìbọn lójijì gbàù. Èyí mú kí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ bẹ̀rẹ̀ sí ń sálọ sí ibi ààbò. Lẹ́sẹ̀kẹsẹ̀, àwọn ọlọ́pàá, àwọn òṣìṣẹ́ ìrànlọ́wọ́ pàjáwìrì àti àwọn dókítà dé ibi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn. Àwọn aláṣẹ sọ wípé wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n tún ń ṣiṣẹ́ láti mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ kí wọ́n lè fi òtítọ́ hàn. Ọ̀pọ̀ òbí tí wọ́n gbọ́ ìròyìn náà yára dé ilé ẹ̀kọ́ láti mọ bí àwọn ọmọ wọn ṣe wà. Ìbànújẹ́ àti ìbẹ̀rù sì kún agbègbè náà. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ sọ pé ohun tó ṣe pàtàkì jùlọ báyìí ni ààbò àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́. Wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá. Àwọn amòye lórí ààbò sọ pé ó ṣe pàtàkì kí ilé ẹ̀kọ́ ní ètò tó dára fún bí a ṣe máa kojú irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní ààbò àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbọdọ̀ jẹ́ ohun àkọ́kọ́. Àwọn olórí orílẹ̀-èdè náà tún fi ìbànújẹ́ wọn hàn. Wọ́n rán ìtùnú sí àwọn ìdílé àwọn tó farapa. Wọ́n sì sọ pé ìwádìí yóò tẹ̀síwájú. Ọ̀pọ̀ ènìyàn lórí ayélujára ti fi ọ̀rọ̀ àdúrà ránṣẹ́ sí àwọn tó ní ìbátan pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà. Ní báyìí, àwọn ọlọ́pàá sì ń ṣe ìwádìí. Wọ́n ní àwọn ènìyàn kò yẹ kí wọ́n tan ìròyìn tí kò tíì dájú, kí wọ́n dúró de ìròyìn tó bá wá láti ọ̀dọ̀ àwọn aláṣẹ. Ní ìparí, ọ̀pọ̀ ènìyàn ń gbàdúrà pé àwọn tó farapa yóò yára gba ìlera wọn padà kí irú ìṣẹ̀lẹ̀ búburú bẹ́ẹ̀ kó má tún ṣẹlẹ̀ mọ́ ní àwọn ilé ẹ̀kọ́. Báyìí ni a rí mọ́ fún orí ìròyìn ti òní. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.